Akí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wà ní ilé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba, àwa náà ní fẹsẹ̀ kọ́kọ́ ayé o. Ohun tí a mú wá ní orí ètò wa lénìí, òun náà nípa ètò ìlera nípa àìlèṣedéédé ọlọ́mọkùnrin. Tẹ́rí àìlèṣedéédé ọlọ́mọkùnrin nínú ìwádìí iléeṣẹ́ Holy Peace Herbal Research Center, a padà rí wípé àìlèṣedéédé kì í ṣe àìsàn. Ara symptoms àwọn àìsàn kan ni. Àwọn àìsàn kan. Àwọn àìsàn bí tó máa ń ṣèyàn. Ẹ rí i pé àìsàn pọ̀ ní oríṣiríṣi tó máa ń ṣèyàn. Irú àìsàn bíi metabolic syndrome, bí irú wípé èèyàn ní heart problem, èèyàn ní hypertension, èèyàn ní diabetes, tàbí èèyàn ní bíi renal failure, nípa kidney stuff yẹn. Gbogbo àwọn eléyìí tó wà ti bẹ̀rẹ̀ sí ní ṣèyàn, ó lè fà kí èèyàn má lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀. Kí ló ń fà á ni pé irú heart wa yìí, òun ló máa ń pọ́ǹpù ẹ̀jẹ̀ káàkiri gbogbo ara. Ẹ wá rí nǹkan ọmọkùnrin tó máa ń le yẹn, kò sí gún bẹ̀, ẹ̀jẹ̀ ló máa ń rọ́ síbẹ̀ tó fi ń le. So tí heart wa tó bá ti wá ní ìṣòro kan, ẹ rí i pé ẹ̀jẹ̀ tó ń lọ síbẹ̀ yẹn ó máa reduce. Tó bá ti wá reduce, ẹlòmíì á le, á ní nǹkan ọmọkùnrin ń le, but ó le bí rọ́bà ni. Tó bá le bẹ́ẹ̀, ẹ rí i pé kò ní lè wọ abẹ́ obìnrin. Torí àledẹ̀ ló le. Àledẹ̀ ló ẹ ṣeun. Dípò kó le bí igi. Bẹ́ẹ̀ a máa dédé pé kò ní lè wọlé. Tètè sìn. Irú bẹ́ẹ̀ obìnrin ò dẹ̀ fẹ́. Bọ̀ kí ló wá fà á? Òun lọ̀rọ̀ ta fẹ́ sọ lónìí pé àìlèṣe déédé symptoms ni, gẹ́gẹ́ bí orí fífọ́ ti jẹ́ symptoms. Àwọn àpẹẹrẹ àìsàn ni. Àpẹẹrẹ àìsàn ni, ẹ ṣeun. Àpẹẹrẹ àìsàn ni àìlèṣe déédé ọlọ́mọkùnrin. Àpẹẹrẹ àìsàn ni ẹ̀fọ́rí. Àpẹẹrẹ àìsàn ò ní ara ríro. So level tí àìlèṣe déédé ọlọ́mọkùnrin wà nìyẹn. So nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center tí bàbá Aládò jẹ́ alága abẹ, òun la fi gbé ọ̀nà àbáyọ lórí symptoms yìí jáde. So wọ́n sọ nípa pé metabolic syndrome, nípa pé èèyàn ní heart problem ni o, kidney failure ni o, àbí àwọn tó pà nínú ara tí ò ṣe déédé, ó lè fà á kí ẹ̀jẹ̀ tó ń flow lọ síbi nǹkan ọmọkùnrin kó má wà dáadáa. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Then ọ̀nà èkejì tó tún lè fà á, òun náà ni tí ọ̀rá tó bá pọ̀ jù lára èèyàn. Ṣẹ́rí tí ọ̀rá bá pọ̀ ní abẹ́, ẹ̀rí tí ọkùnrin bẹ̀rẹ̀ sí ní sanra, ó máa ń sanra síkùn ni. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní sanra sí ikùn, lẹ́yìn ìgbà yẹn ni àwọn bọ́dì tó kù bá bẹ̀rẹ̀ sí ní sanra. So tó bá ti bẹ̀rẹ̀ sí sanra sí ikùn yẹn, ọ̀rá ó máa settle sórí iṣan kan tó máa ń jẹ́ pé òun ló dàbí belt lábẹ́ ọkùnrin. Tó bá ti sinmi lórí iṣan yìí, ẹ̀jẹ̀ tó ń lọ síbi nǹkan ọmọkùnrin á máa kéré. Ẹlòmíràn máa ní pé nǹkan ọmọkùnrin ń súnkì. Wọ́n á ní ọkùnrin mi tó bá ti sanra kó ẹ̀ máa ń súnkì ni. Kò ní tó fà ní pé ọ̀rá tó wà níbẹ̀ yẹn ó ti gbára lé ẹ̀jẹ̀ tó ń lọ síbi nǹkan ọmọkùnrin. Kò ní jẹ́ kí ohun tó wọ́n wà dáadáa. Wọ́n bẹ̀ jẹ́ kéékèèké ní ọmọ. So gbàgbé àkànlé gbàmí àkànlé dábàá àdìgbàmí tó bá lóògùn ìgbọ̀nsẹ̀ tó bá yàgbẹ́ gan á lè dáadáa. Tó bá tún yá tí ò rí oògùn ìgbọ̀nsẹ̀ á tún dé. So àwọn eléyìí jẹ́ ọ̀nà kejì. Ọ̀nà lọ́rọ̀ kẹta náà ni pé psychosocial problem. Ṣé mo ní ẹlòmíì wà ìdààmú, ọlọ́run kí ìdààmú bá wa. Àmín. Ó bá ọkàn ẹlòmíì. Tóbìnrin bá lẹ́gbẹ̀ẹ́ kò ní mọ̀ kóbìnrin ló wà lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́. Tètè tó bá rí obìnrin kò ní rí. Tètè sì ẹ̀dẹ̀ ẹlòmíì tó bí kò ní problem psycho tí a sọ yìí, tí ò bá ní problem yẹn, kó tó lóbi báyìí ara ẹ̀ ti lé ní jòkó, obìnrin tí ò bá sọ̀rọ̀ ara ẹ̀ ti lé. Ó kàn gbóhùn lórí fóònù lásán. So inú àwẹ̀ tá a wà yìí, ẹlòmíì kó bá ti èrò obìnrin báyìí ara ẹ̀ ti jí. Kò sí nǹkan tó ń rò ní. Ìdààmú ò bọ́pọlọ ẹ̀. Kò ní rònú. Bóyá rí ìròrí lásán ló ní. Ó ní ròrí, but kò ní rònú tó ń dà láàmú. Ṣé wàá mi ti sìn? So in tó máa ń dà láàmú lọ́kàn, tó máa ń ba ọkàn jẹ́, òun náà pẹ̀lú nǹkan tó máa ń jẹ́ kí èèyàn má lè ṣe déédéé. Symptoms tó máa fún yàn ní pé o ti ní depression o ti ní anxiety o, nǹkan ọkùnrin ò ní ṣe déédéé mọ́. Ìdílé arákùnrin mi bí a níbi iṣẹ́, ìdààmú à ń bí iṣẹ́ ò lọ. Tí a bá ní pé ó lágbájá ẹ̀ ṣe láti jọ yìí, a máa ní ó mọ ohun tó ń ṣẹlẹ̀, kó tó fà á ní pé ọkàn ò balẹ̀. Ó jẹ́ mẹ́ta. Ṣé àmì ti ẹ̀ sìn? Then atherosclerosis, òun náà ni pé inú arteries wa tó ń gbẹ̀jẹ̀ káàkiri ara yẹn, àwọn cholesterol tó bá pọ̀ jù lára ó máa ń díbẹ̀
tó máa ní pé tọ́wọ́ lè bá tó pé clog ibẹ̀ yẹn so ọ̀rá yẹn ń ṣe díẹ̀díẹ̀ ń bẹ̀ ó ń papọ̀ ó ti wá ń díbẹ̀ clog of the arteries or a clog of the veins so nǹkan téèyàn ń jẹ ló máa ń fà yẹn látara nǹkan jíjẹ nǹkan dúndùn látara àìlè máa gbára gbò látara ìjókòó tẹ̀lé sedentary lifestyle tẹ̀mọ̀ kí kò ń ṣe exercise kò ń ṣe gbogbo nǹkan báyẹn ó di 4 ó tó bí oríṣi 6 sí 7 but nípa àsìkò mo fẹ́ ká tó padà wá ṣàlàyé ní ṣókíṣókí nípa ẹyọ kọ̀ọ̀kan tí mo sọ yẹn. àwọn kan wà tó yẹ pé ara wọn lè le dáadáa bí wọ́n bá wà ń gbòòrò ayé wọ́n bá dọ́dọ̀ ìyàwó tí wọ́n gangan nínú ilé ara wọn ò ní. yes ọ̀rọ̀ ńlá lẹ sọ yẹn yóò ṣe dáadáa ń ta kò ní ṣe dáadáa ní. ṣe rí yẹn màá kọ̀ sọ níwọ̀nba ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ nítorí lè fà á àkọ́kọ́ onípẹ́sẹ́ ràn ìyàwó wa kóbìnrin nígbà míì ọkùnrin ó wà lára ọkùnrin ó wà lára obìnrin kó tó fẹ́ra wọn wọ́n máa ṣe girigirigirigiri ìfẹ́ yẹn máa jó wọn gan gbà tó bá di pé wọ́n fẹ́ra tán ìyàwó bí lè pé ọkọ mi lè pé wò ó àtàwọn ọmọ tí wọ́n fi mí lẹ̀ jàre ìyàwó ń ṣẹ́ nú òòrùn ọkọ náà ń ṣẹ́ nú òòrùn gbà tán dé ọmọ àgbègbè tó sú mi jàre so kò ní sífẹ̀ẹ́ láwọn obìnrin tó wà ń ta yẹn ìṣọ́ bọ́kùnrin ṣeré wọn ní fi obìnrin mi tó wá délé tán kó náà tẹ̀ tó délé òun náà ń ṣeré dáadáa o ṣé ti yé ń sìn gbà tó wá délé á ní wò ó mo ti dìyàwó ilé kò ní múra dáadáa gbogbo tó máa ń lò tó fi ń jẹ́ kó orí ọkùnrin yẹn ó ṣe kí n dáadáa kí problem tí mo sọ pé psychological problem yẹn ìrònú yẹn kó wà okay fún kò sí yẹn ń bẹ̀ mọ́ so ọkùnrin yẹn ò ní feelings tó ń rí lára ẹ̀ ń gbà yẹn kò rí mọ́ bóyá kò mèrè ṣe mọ́ bóyá kò mọ̀rọ̀ gidi sọ ẹ̀bọ̀n ọ̀rọ̀ kó àtúbọ̀rẹ̀ bá sọ fẹ́yàn. amóríyá ni amóríyá ara náà dẹ̀ yá. amárayá. so obìnrin tó wá pé bó ṣe dé láti ibi iṣẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní bú ẹ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí onílé àmì ẹ ti dé ó kó ń tọ́ wọn ò ní lè tó ti ń sìn ìyẹn jẹ́ àkọ́kọ́ tó máa ń fà á. then ẹlẹ́ẹ̀kejì náà ni pé ní ara àwa èèyàn ní tó máa ń jẹ́ kí nǹkan súyàn wà kí nǹkan ó súyàn bẹ́ẹ̀ kó ń jẹ èèyàn ń jẹ́ gbà mí ó lè súyàn bí a bá bẹ̀rẹ̀ sí wọ ṣọkọ tó pé agbádá máa ń wọ gbogbo ìgbà nísìnyí ìjọba agbára mọ́ ẹ kí n máa wọ suit àmọ̀dé láfẹ̀gbára rẹ̀ tẹ́lẹ̀ bòkò wá láìkẹ́ mọ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní solution náà ṣàmì tí ẹ ń sìn kí nǹkan máa súyàn tí ó bá yẹ pé èèyàn níyàwó ó wá rí pé ìyàwó wo dàbí ẹni pé súsú ń bẹ̀rẹ̀ kí ló máa ń fa súsú ara ẹ̀ náà ni kí obìnrin má ṣe bóyá iṣẹ́ tẹ́lẹ̀ mọ́ ara ẹ̀ ní kí obìnrin yẹn má mara mú ara ẹ̀rú obìnrin mi á dé akàn ló ṣe mọ́ yà ni ó náà àti tóbìnrin máa ń wọ̀ tọkùnrin tó máa wọ̀ lálẹ́ tọkùnrin bá rí àwà òkè obìnrin mi ò túnra ṣe mọ́ tẹ́lẹ̀ obìnrin mi irun ẹ̀kú tẹ̀ tún ṣe so ara ẹ̀ ò mú ó dọ̀ gidi wá dé wípé á fa ọkùnrin mọ́ra gbogbo ọmọ tó wà ń ta òun náà dẹ̀ ń ṣe ọ̀yẹ́ bẹ́ẹ̀ àwọn bàbá wa tó wá sọ pé tí àwọn obìnrin bá fẹ́ gba ọkọ ọlọ́kọ tó ní àwọn ètò kan tóbìnrin bá sin sára tọkùnrin bá ti lè sún ọ báyìí nǹkan ọmọkùnrin ò ní lọ́dọ̀ ìyàwó ẹ̀ mọ́ ṣe ti ń sìn tó jẹ́ àṣírí àwọn àgbàlagbà ṣẹ̀kú láti bí àṣírí àgbàlagbà a máa ń sọ níwọ̀nba ni a sọ níwọ̀nba bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà lórí ẹ̀ ṣàmì tí ẹ sè so bí ẹ ṣe rí nìyẹn so nípa bẹ́ẹ̀ gbogbo ọkùnrin ìmọ̀ràn tí mo wá gba ọkùnrin àti obìnrin wa ni pé gbogbo bá ṣe ń ṣe síra wa tífẹ̀ẹ́ ń pọ̀ sí ká tó délé ara wa ká má jẹ́ ó dínkù ká má jẹ́ kó pọ̀ sí tóbìnrin bá tiẹ̀ bímọ tóbìnrin bá bímọ orí tó fi ṣèwé ṣì wà ń bẹ̀ so orí tá a fi ṣèwé yẹn ká máa jẹ́ kó wà ń bẹ̀ ká máa rántí ẹ̀ ká dẹ̀ máa ṣe so ìyẹn jẹ́ bẹ́ẹ̀ lẹ nípa wípé àwọn nǹkan mẹ́rin tá a sọ ní point tó jẹ́ nǹkan ọmọkùnrin tí kì í jẹ́ kó wà dáadáa òun náà ni nípa metabolic syndrome tí ó lè fà á kọkùnrin kí èèyàn máa lè ṣe dáadáa ọkùnrin ni o obìnrin ni o tí ò ní lè ṣe dáadáa òun náà ni àìsàn ọkàn àìsàn diabetes àìsàn kidney tó wá ti pé èèyàn ò lè ṣe dáadáa yẹn kó ojú sí ilé iṣẹ́ wa ohun tá a máa ṣe ni pé àbí ká tí a fún ní ìmọ̀ràn tó máa gbà ni pé kó tọ́jú diabetes ẹ̀ kó tọ́jú hypertension ẹ̀ kó tọ́jú kidney problem ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ta yìí nǹkan ọmọkùnrin ẹ̀ á wà òkè ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ sí máa flow dáadáa sí ní ara á lè máa ṣe dáadáa ẹ wò lóbi tó bá ní àìsàn hypertension á máa lo àwọn oògùn bíi nummuretic all those stuff fún àgọ́ tó yẹ urea drugs yẹn á máa lò báyìí ti bẹ̀rẹ̀ sí lò á máa tọ̀ gan báyìí ti bẹ̀rẹ̀ sí ní tọ̀ gan báyìí ti bẹ̀rẹ̀ sí tọ̀ púpọ̀ àwọn iyọ̀ tó wà lára àtàwọn nǹkan pẹ̀lú àlùmọ́nì ara tó yẹ kíyàn
ní àlàáfíà dáadáa á máa tọ̀ dànù tó bá bẹ̀rẹ̀ sí tọ̀ dànù kò ní lè ṣe dáadáa lọ́kọ ìyàwó mọ́. bẹ́ẹ̀ lórí kẹ̀ríkẹ̀ á tiẹ̀ tó ń ṣe áì yẹn wọ́n máa fún lóògùn tó máa fi lò tóògùn yẹn bá yẹ ti lò pressure tó fi ń pọ́ọ̀pù ẹ̀jẹ̀ lọ síbi nǹkan ọmọkùnrin ó máa reduce náà so ń tọ̀ wọ́n ò ní lè ṣe dáadáa so ó lè ká ṣe àwọn ewé àtegbò tí èèyàn lè máa lò tó máa jẹ́ pé nǹkan ọmọkùnrin èèyàn kò fi ní máa ní tí ò fi ní kú. àwọn tó ń jẹ́ pé èèyàn ní diabetes ni o ó ní hypertension ni o a sọ nípa ewé ewúro láti máa gbó mu tí ẹ bá ń gbó ewé ewúro ìyẹn bitter leaf tí ẹ bá ń gbó mu dáadáa pressure tí àti yẹn fi ń pọ́ǹpù ẹ̀jẹ̀ kò ní lọ́lẹ̀ kò dẹ̀ ní lọ sókè púpọ̀ jù because gbọ́dọ̀ lọ sókè jù náà kò dẹ̀ lọ́lẹ̀ á wà ní moderate. àáfọ̀n ẹ̀ nímọ̀ràn pé ní gbogbo ìgbà tá a bá ń ṣe oúnjẹ ká máa mú bí ewé ewúro àti basil leaf náà ní ewé efinrin ká máa fi kún oúnjẹ wa láti lè máa jẹ́ kí àti wa kó wà òkè dáadáa. ètò ajẹ́ kókó tó tún fà á òun náà ní ọ̀rá tí mo sọ yẹn cholesterol ẹran jíjẹ ẹ rí i pé ilé ayé yìí ó lọ́wọ́ pé law of diminishing returns ni bí àwọn economics sì sọ ṣe ní law of diminishing returns ni pé tó bá akọ́lọ́ sókè yá tó bá yá àwa padà wálẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí. lálá tó rókè ni. ó máa bọ̀ nílẹ̀ ni tí àwọn bá wà ní kékeré ẹran á máa hùn jẹ kò rówó rà tó bá rà rẹ̀ sá ní ẹran nígbà tó bẹ̀rẹ̀ sí ní lówó wọn á ní kó má jẹran mọ́. bẹ́ẹ̀ni. so báyé ṣe rí nìyẹn. so tí èèyàn bá ti bẹ̀rẹ̀ sí dàgbà kó má wulẹ̀ jẹran mọ́ àgàgà ẹran màálù torí ọ̀rá ara ẹ̀ pọ̀. nígbà tí wọ́n wà ní kékeré nínú lọ́ọ̀ dèmíṣẹ̀lẹ̀ tí mo tún sọ yìí náà tí wọ́n wà ní kékeré wọ́n á ní àkíyèsí wa eré ẹ̀ ti pọ̀ jù wọ́n máa play ball wọ́n á ní máa play ball ìwọ ti jókòó jẹ́ tí wọ́n dẹ̀ sọ wá dàgbà àwa jókòó yóò dáadáa mọ́ ń gbà yẹn. so bí ayé ṣe rí nìyẹn so ó dáa kéèyàn ó ní ọlá ó dáa kéèyàn ó wà dáadáa ṣùgbọ́n ó dáa kéèyàn má kí jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó pọ̀ ṣé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe ṣáì dáadáa cholesterol ara èèyàn á yọ kúrò then ọ̀rá gangan tó jẹ́ main fat gan fúnra rẹ̀ òun náà á máa reduce níbi nǹkan tó jẹ́ nǹkan tó dùn nǹkan dúdùn ọmọ ìkéré ló dáa fún ẹ̀rí àgbàlagbà míì á kó sweet sínú bag á kó nǹkan tó wá dùn ló bá sábà jẹ á ní ó ti mọ́ òun lára àwọn bisikí tó dùn yẹn ọtí ẹlẹ́rìn dòdò òun ló dáa láti máa jẹ ẹlòmíì tó wá mu bíà ẹwọ bíà yẹn ó máa ń kó lẹ́nu àwọn tó mú bọ́yẹ sọ ṣùgbọ́n ṣúgà tó máa fi ṣe tó fi pọ̀ àwọn tó wá jẹ́ pé industrial sugar ló tó wá fi ṣe so kò dáa fara rárá ó ló máa ń fa diabetes so nípa báyìí tí a bá ti wá nírú eléyìí ewé ewúro tí mo sọ lákọ̀ọ́kọ́ yẹn pẹ̀lú èso abèrè ẹ̀ pé ewé ewúro wọn ló kó máa ń dùn máa ń korò èèyàn wá wá èso abèrè pẹ̀lú ẹ̀ á tó wá wá king of bitters tó bá lo mẹ́tẹ̀ẹ̀ta yẹn á bẹ̀ sí máa mú so gbogbo àwọn ṣúgà tó ti wà lára ẹ̀ yẹn á máa neutralize ẹ̀ so á jẹ́ kó wà okay so nípa báyìí àwa ọkùnrin àti obìnrin ká ṣọ́ ń tà ń jẹ ká ṣọ́ ń tà ń mu ká yẹ̀ ṣọ́ yíjùkú tẹ́tẹ́rẹ́ wa aláti máa ṣe exercise ní gbogbo gbà nítorí pé kí ọ̀rá kó àbà lọ fún wa ní problem ṣẹ́dí ọ̀rá tó fi hàn problem yìí òun ni tí wọ́n fi hàn pé òun ti ní problem ọ̀rá ni pé kò ní lè ṣe dáadáa ìyẹn ọkùnrin tó wá ti mọ̀ pé òun ti bẹ̀rẹ̀ sí pé mi ò lè ṣe dáadáa mọ́ ó wá bẹ̀rẹ̀ sí kó àgbo sílé ó bẹ̀rẹ̀ sí mú àgbo eléyìí ó mu tọ̀hún bọ́yẹ fọlọ́tìkì fún náà orí nìkan á lòun lò kó ṣiṣẹ́ ní tó fà náà ni pé kò tọ́jú ọ̀rá tó ń bẹ lára ẹ̀ ọ̀rá yẹn ti bu háàtì ẹ̀ ṣe pé yóò wá bu háàtì ẹ̀ háàtì ẹ̀ wá ṣe dáadáa mọ́ háàtì tẹ̀ríkẹ̀ òun ló ń pọ́ǹpù ẹ̀jẹ̀ lọ síbi nǹkan ọmọkùnrin gẹ́gẹ́ bó sáà ti bẹ̀rẹ̀ so nípa báyìí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi nílé ẹ jẹ́ á ṣọ́ra fún nǹkan dídùn ẹ dẹ̀ ká máa lo àwọn oògùn tó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ àwọn oògùn tó máa ń reduce cholesterol lára àwọn oògùn tí kì í jẹ́ kí èèyàn ní ọ̀rá ká dẹ̀ á gbìyànjú ká máa fi eré ìdárayá ká máa fi kún ká máa ṣe exercise ní gbogbo gbà nípa iṣẹ́ exercise a máa burn fat ara wa so that èèyàn lè wà okay dáadáa ó jẹ́ méjì tí mo ti sọ nípa ohun tó ń fà á ti sọ nípa àárẹ̀ ara a ti sọ nípa ọ̀rá ara then ẹlẹ́ẹ̀kẹta òun náà ni psychological problem ó jẹ́ nǹkan tó ṣe kíní gbọ́ fàgbàlagbà ló máa ń sábà dà láàmú tí a ti bẹ̀rẹ̀ sí ní dàgbà ẹ rí pé àgbàlagbà kò kí ń sábà sọ̀rọ̀ síta mọ́ bùkátà ti pọ̀ tó bá sọ̀rọ̀ akọ̀ sí tó bá sọ̀rọ̀ díẹ̀ akọ̀sọ̀ mẹ́ta sọ̀rọ̀ tán ohun tó gbé sọ̀kọ̀ ti pọ̀ ẹ wá lẹ́lòmí ò tiẹ̀ tí ì dàgbà ó ti ń darúgbó
kí ló fà tó fi darúgbó ni nítorí náà gbé sọ́kọ̀ láì tí ìdàbọ̀ tí wàá pọ̀ ju àgbàlagbà lọ ìlú gan ò dúró dáadáa láti má jẹ́ kéèyàn ò ṣe ronú mọ́ so àwa mẹ́sọ̀ ni pé àwọn ìrònú yìí a máa gbé ní fúfúyẹ́ nítorí pé máa ronú ó máa ń kó bá àlàáfíà ara ni ẹ̀wọ̀n tó jẹ́ àwọn tó wà nílùú ìmú ń bẹ̀ yẹn wọ́n tó ronú díẹ̀ àwa tẹ̀ lé nílẹ̀ yìí tọkàn wa le kokoko èmi àní kò ti ní depression wọ́n lè bí pé kí ló ní depression á ní ẹni ìyàwó òun fi òun lẹ̀ tẹ́pẹ́ nílùú bòmí tí ẹ̀rọ bá fi lẹ̀ ó ti lè fi mẹ́rin pààrọ̀ ẹ̀. yóò sáré wá mi ayé òfẹ́ ó ti ní depression ṣé àmì ti ń sìn tẹlifí lè ní pé ilé tó ń gbé ó ń jò látòkè ó ti tún sùn ó wá ronú nítorí ẹ̀ ó wá ní depression so kájá kọ́kàn wa ó le ara tó yẹ kí kọ́kàn yẹn ó le kò ní kí ẹ̀ máa ṣe exercise tí ẹ̀ bá ń ṣe exercise dáadáa ó máa strong á ti face many tensions tó pé tí ọkàn bá dé kò ní jọ lójú so psychological problem ó máa ń fà tí ẹ̀ ò kì í fi ń lè ṣe dédé lọ́dọ̀ ìyàwó ẹ̀ ẹlòmíràn wà débi pé tó bá fẹ́ bá ìyàwó ẹ̀ ṣe báyìí inú àti kọ́ dúpẹ́ mo fẹ́ ṣe tó bá ti bọ́ sórí ẹ̀ báyìí nǹkan yẹn á kàn lọ wù ẹ̀ sí ó lè ráyè ṣèwọ̀n ni ṣe ti ń sìn kó tó fà ojú pé ó kàn ronú ẹni tó jẹ lówó ìpè kí ni bẹ́ẹ̀ ṣe yìí ń sìn tí mo dẹ̀ jẹ lówó kò sí ṣe kẹ́rin. àbí kó rántí ibi iṣẹ́ bí wọ́n ti ń fún bọ́mọ. wọ́n ti ń fún yes wọ́n ní pé ó ti fẹ́ fún ní ọmọ fún ìwé. mo ń ṣe gba suspension kan gan. kò sí àrẹ àwalẹ̀ so nípa báyìí gbogbo eléyìí àwa fún ara wa la máa gbé kúrò lọ́kàn la máa gbé fúfúyẹ́ then another solution yẹn ni wípé ká máa share problem wa pẹ̀lú partner wa. ṣe pẹ́lú mi ọ ní problem bí iṣẹ́ but kò fẹ́ kí ìyàwó ẹ̀ gbọ́ ó kàn mí kọlẹ̀ ni tí ìyàwó ẹ̀ bá gbọ́ pé kí ló dé á ní àṣetorí yẹn ni ọ̀nà àbáyọ wà kò sí àbí pé fọkànbalẹ̀ ọlọ́run ayọ̀ akó nú ẹ̀ kò lè á fún ní kí wọ́n gbórúkọ ẹ̀ confidence àbí kí wọ́n gbórúkọ ẹ̀ àfúnigbò ẹ̀ ṣeun. so nípa báyìí kí wọ́n máa share problem ẹ̀ pẹ̀lú partner ìyàwó ẹ̀ àbọ̀kọ àti ara wọn ó máa ń jẹ́ kí àwọn nǹkan ìrònú yẹn kúrò. ó lè jẹ́ bí wọ́n ti ń sọ lọ́wọ́ gan ni wọ́n ti lèrè ó ti wọlé. lèrè àti wọlé so nípa báyìí so psychological problem yẹn òun náà máa ń fà kí ọkùnrin máa ní symptoms àlèṣe déédéé so tó bá ti wá rí pé àwọn òṣèlú ó lè ní pé nǹkan ló ń ṣe wọn yàrá sì ní pé n tó gbé sọ́kàn ti ju tara ẹ̀ lọ so kò ní lè sùn tí ọkùnrin bá ń sùn dáadáa ní 8 hours ní ká máa sùn 8 hours yẹn wákàtí mẹ́jọ yẹn kó máa sùn bẹ́ẹ̀ then kó di bí ọwọ́ ọ̀sán bí ọ̀kan lọ́sẹ̀ kó sorun ọ̀sán ó máa lálàáfíà àti ṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ then ẹlẹ́ẹ̀kẹrin tí mo tó bá fẹ́ sọ bóyá mi sọ nínú ẹlẹ́ẹ̀kan náà ni òun náà ni oògùn ṣíṣìlò àṣìlò oògùn ṣe rí àṣìlò oògùn ó máa ń fà á débi pé èèyàn kọ́ ni pé òun lè ṣe déédéé mọ́ ni kò ní mọ́ ní tó fà á ara ẹ̀ ni ọtí mímu tàṣọ lẹ́ẹ̀kan ẹ̀ drug ni ṣé ti ń sìn àwọn latex míì bí àwọn oje igi míì wà bá lò ó pa nǹkan ọmọkùnrin nínú àgbo yes òun la fi sọ wọ́n yàn pé tí a bá fẹ́ lo oògùn ìbílẹ̀ kó súnmọ́ àwọn tó yẹ pé wọ́n kọ nílé wọ́n tún kọ nínú ìwé àwọn tó kọ nílé àwọn tó kọ nílé wọ́n máa kàn gbé fún ọ ní àkáǹtì àbáwá eléyìí o nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ṣe then ewé tó fẹ́ lò yẹn gangan tó bá kàwé pẹ̀lú ẹ̀ lọ́wọ́ pé ewé yẹn gan kí ló contain kí ni chemical composition ewé yẹn kí ni reaction ẹ̀ kí ti ń sìn lára kí ti ń sìn ìyẹn ni tí a fẹ́ lo oògùn kó gbìyànjú kó fún àwọn tó yẹ pé àwọn tó kọ nílé tán tó kọ pẹ̀lú ẹ̀kọ́ ọ̀làjú ló kà mọ̀ pé àwọn ewé tá à ń lò yìí náà ní side effect kí ti ń sìn àwọn nípa oògùn ní side effect ewé náà sì bẹ̀ natural ó ní side effect ó ní àwọn ewé kan tó yẹ pé poison ni wọ́n kí ti ń sìn àti sọ́nà àwọn ètò wa rí àti fi kọ́ wọ̀nyàn lẹ́kọ̀ọ́ ó ní àwọn ewé kan tó yẹ pé a gbọ́dọ̀ lò pẹ̀lú fífi omi extract ẹ̀ ó ní àwọn ewé kan tó bá lò tó pé a gbọ́dọ̀ fi ọtí extract ẹ̀ kí ti ń sìn so gbogbo àwọn eléyìí àṣìlò oògùn òun náà máa ń fà á kí ọkùnrin má lè ṣe dáadáa kí ti àṣìlò oògùn níbi pé mo sọ pé àwọn oògùn mi tó ń lò àwọn oògùn mi tó ń lò fún tí mo sọ pé àwọn ìfẹ́ dákọ̀ àwọn oògùn yẹn ṣùgbọ́n àwọn tó máa ń lò fún blood pressure diabetes wo àwọn oògùn yẹn tẹ́ bá kà dáadáa wọ́n máa sọ fún mi pé side effect yẹ o ó máa pa nǹkan ó máa lò libido o wọ́n ní side effect mi o ó máa fa renal failure o side effect mi o ẹni tó bá nígbà tó gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ náà ló wà ní ewé àtẹ̀gbò so àṣìlò àwọn oògùn yẹn ẹlòmíràn á máa lò kò ní gbọ́mọ̀ràn àwọn onímọ̀ ìjìnlẹ̀ níbi ewé àtẹ̀gbò so àṣìlò oògùn máa ń fà kọkùnrin ó má lè ṣe dáadáa
ṣe àmì tí ẹ sìn. Then ètò wa sọ last òun náà ni àwọn àìsàn abẹ́ STDs STIs gbogbo àwọn eléyìí ó máa ń pa nǹkan ọmọkùnrin ni. Ṣé rí ọkùnrin tó bá ti ń ṣàkíyèsí pé wórópọ̀n máa ń rò wórópọ̀n ni mo sọ ó máa ń ro kó sì múra sí i ti ń sìn nǹkan méjì ló máa ṣe wórópọ̀n ló máa ń produce sperm ta fi ń bá ìyàwó wa ṣe ta fi ń bímọ then òun ló máa ń jẹ́ kí ṣé rí prostate tó máa ń sọ yẹn gland tó ń wà níbẹ̀ ó máa ń ṣe bíi ẹgbẹ́ ọ̀rẹ́ bóbìnrin sùn àwọn àtọ̀kan tó ń pè ní àtọ̀rèké tó wá kó jáde yẹn ló máa ń produce ẹ̀ ṣé tí ìdíbà ti yẹn pè símẹ̀ ṣe ń jáde ètò ọjọ́ tó produce sperm yẹn tó bẹ̀ sí ní problem símẹ̀ yẹn á kàn máa jáde lásán ni ìyẹn ẹ̀kọ́ yẹn ní kò òun gbọ̀nsẹ̀ lọ́wọ́ bóun ṣe gbé báyìí òun ní kí wọ́n bí sperm kọ́ lórí o ó ti ní orí àìsàn ó ti ní àìsàn STI ni ó bá pa nǹkan ọmọkùnrin yẹn ni so tí ẹ bá ti wá bẹ̀rẹ̀ sí ṣàkíyèsí pé òun rí pé wórópọ̀n rò kí wọ́n múra sí kó bá àwọn onímọ̀ kó bá wọn sọ̀rọ̀ wọ́n lè fún lọ́nà àbáyọ lórí ẹ̀ eléyìí lè pa nǹkan ọmọkùnrin then ẹlòmíì wá ní àwọn àìsàn míì bíi syphilis ni ó ń tọ ẹ̀jẹ̀ ó ń tọyún ni o ẹni tí nǹkan ọmọkùnrin bá yún níbi nǹkan ọmọkùnrin yẹn àìsàn abẹ́ ni irú àìsàn tá à ń sọ yìí ìyẹn lè kó nínú odò ẹ wo àìsàn máa ń sọ àtọ̀sí ajá àtọ̀sí ajá ni kí wọ́n á lọ wẹ̀ lódò ó bá bẹ̀ sí tọ̀ á rí pé tọ̀ ń ta òun àbí tó bá bẹ̀ sí tọ̀ tó bá ń fọ́ọ̀sì tọ̀ yẹn á máa tọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ irú àwọn àìsàn báyìí ó lè pa nǹkan ọmọkùnrin náà ṣé ti yé ẹni tó yẹ pé ó wá ní èyí tí à ń kọ́ tara obìnrin kó gbìyànjú kó tọ́jú ẹ̀ dáadáa tí ó bá ti ń di bẹ́ẹ̀ tí ò bá tọ́jú ẹ̀ dáadáa á pa nǹkan ọmọkùnrin débi pé ọkùnrin yẹn kò ní ìṣẹ̀dá ó lè fà á kí nǹkan ọmọkùnrin ó máa súnkè ṣẹ́rí tí ò bá tọ́jú àwọn tí à ń sọ yìí tó bá kọ̀ bẹ̀rẹ̀ sí kọ̀ lu oògùn pé mi lè ṣe dáadáa wọ́n fún lílé á lò ó lè ṣe díẹ̀ tó bá yá kò ní ṣe dáadáa mọ́ ṣe ti nítorí pé kí ni kò tọ́jú ohun tó fa kúlẹ̀kúlẹ̀ àmì tó rí yẹn kìtìsìn àìsàn tó ń fún ní symptoms yẹn kò tọ́jú àìsàn yẹn kìtìsìn so nípa báyìí mo rọ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi nílé èyí tí a tó sọ nípa atherosclerosis tó yẹ pé nǹkan inú heart ó máa ń dín pẹ̀lú ọ̀rá àwọn èèyàn lè tó bá ti bẹ̀rẹ̀ sí ní sign yẹn kí wọ́n get garlic tó bá ti bẹ̀rẹ̀ sí ní kí wọ́n máa jẹ àlùbọ́sà ayù ẹni pé ó máa ń ta díẹ̀díẹ̀ ó máa ń yọ àwọn ọ̀rá tó máa ń wà nínú arteries yẹn eléyìí jẹ́ tí mo fẹ́ kí àwọn èèyàn kan máa ṣe ẹni tó bá ti ń rí sign báyẹn tó bá ti wá di pé èèyàn á rí pé òun ò lè ṣe déédéé lọ́dọ̀ àyà ẹ̀ tí yóò mọ ohun tí ó ṣe kó gbìyànjú kó lọ sí ilé ìwòsàn kó lọ ṣe test tó bá ṣe test tó bá mọ ohun tí ó ń ṣe ó wá lè pè wá ń gbà yẹn ká lè sọ ohun tó máa lò fún tá a lè fi rí ọ̀nà àbáyọ nítorí pé àṣìlò pé o lọ́bọ̀ wọn tó ní mímọ̀ orílẹ̀ olò orítọ̀ wọn olò tó bá tún yá á tún ṣàkóbá fún ara ni ọlọ́mọ àyíká kú ikú òjijì ẹ rí i pé overdose àbí misuse of drugs lẹ́lòmíì ṣe tó fi di alákòóbá fún pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn. tó ẹ já sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn oògùn yín tó wà níbí fún àwọn èèyàn tí dá mọ̀ lóòótọ́ ṣùgbọ́n fún àwọn tó wà ń wà fúngbà àkọ́kọ́. ẹ rí i pé àwọn oògùn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ó ti wà káàkiri irú ta mú dání yìí àṣẹ ń sọ ń pa ẹ̀ ó dẹ̀ ti oògùn tó ń polówó ara ẹ̀ ni Lego Herbal Purifier lélẹ̀ ti iléeṣẹ́ Holy Peace Herbal Research Center tá a gbé jáde Lego Herbal Purifier yìí ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ni ó wà ní chemist káàkiri NAFDAC approved product ni tẹ́ bá wà ní UK ní ọ̀dọ̀ Alpha and Omega ní Dusty Market ẹ máa ríra ńbẹ̀ ẹ tẹ́ wà ní Manchester ẹ máa ríra ńbẹ̀ tẹ́ bá wà lọ sí Indianapolis lọ́dọ̀ Yahoo Skonto ẹ rí Lego Herbal Mixture ní Indianapolis ẹ ríra ńbẹ̀ ní New York City ó wà ní New York ó dẹ̀ wà ní Canada Lego Herbal Mixture tí a fi ewé àtegbò ṣe tí èèyàn bá ní ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí ọwọ́ èèyàn bá ń kúrìrì àbí ó ní bí pajápajá àbí àwọn rí pé ó ní pajápajá ní bí ẹsẹ̀ ni Lego Herbal Mixture oníkólò ó dáa púpọ̀ ìjọba ti fọwọ́ sí i bẹ́ẹ̀ náà ni àwọn náà la ṣe Oskonto capsule àti Oskonto Mixture Oskonto Mixture yìí ó máa ń fọ èérí nínú ẹ̀rọ àwọn obìnrin míì tí wọn ò ṣe nǹkan àlejò mọ́ inú wọn kàn máa ga alábàádì ni Oskonto Herbal Mixture nìkan máa lò obìnrin bí àtúkò tí ìdàgbà kò rí nǹkan oṣù ẹ̀ mọ́ ni Oskonto Herbal Mixture ó dá pọ̀ fún ìjọba ti fọwọ́ sí òun náà wà ní gbogbo àwọn ìlú tá a dárúkọ ẹ máa ríra ńbẹ̀ àwa ní òkè ọ̀tá pè ní òpómúléró tó jẹ́ àwọn oògùn ìbàdìbá ẹni pé wọ́n á sọ ní gbogbo ìgbà ní gbogbo àyíká bá dé tí èèyàn bá pé 100 ọdún tó bá ń lo òpómúléró pẹ̀lú ògùn lọ́dọ̀ onítọ̀hún yóò fi aya tuntun nítorí pé ó máa wà lákọ bí ìbọn ni òpómúléró lélẹ́yìn tí èèyàn bá rí pé òun ò lè ṣe ẹni pé wọ́n pe àwọn ewé kan ní
aphrodisiac drug aphrodisiac apps yìí òun la fi ṣe eléyìí òun náà fi ṣe ẹ rí i pé àwọn ti sildenafil àti àwọn nafil oríṣiríṣi yẹn wọ́n lo synthetic tó jẹ́ pé àwọn artificial one ni bọ́ọ̀ yìí la fi léyìí tó jẹ́ aphrodisiac apps yìí òun la fi ṣe àgbo òpómúléró igi ńlá ó wà nù tá a fi ṣe wọ́n pe egbò kan ní egbò igi ńlá wọ́n pe egbò gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni wọ́n tún pe egbò àìdọ́tọ̀rọ̀ àti okó òbúkọ òun la papọ̀ sínú ìkéde ẹ rí i pé okó òbúkọ gbogbo àló máa ń le tí ẹ bá sì lo eléyìí pẹ̀lú ògbólọ́dọ̀ òun tọ̀hún yóò wà lákọ̀ bí ìbọn pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run yóò dúpẹ́ lórí ẹ̀ nítorí oògùn tó ti ń polówó ara ẹ̀ ni. mo sọ nípa wípé àìlèṣe déédéé ọlọ́mọkùnrin lẹ́ẹ̀kan nípa wípé symptoms àárẹ̀ kan ni tí ẹ máa ti tọ́tọ́ wá tí ẹ máa sọ wá bá wa tó bá pè wá àábèrè tó ń ṣe lágọ̀ọ́ ara tó bá fọ̀ sí kàtígórì pé heart problem ló ń ṣe àáfún ní oògùn tó máa lò ìyẹn la ṣe ní aládùn therapy tó ń ṣe fún heart tó bá ṣe pé ó fọ̀ sí kàtígórì pé ó ní diabetes ni àáfún ní sugarless tó bẹ̀ sí sugarless yóò wà dáadáa tó bá bọ́ sí kàtígórì wípé tiẹ̀ ó ní kidney problem ó ní liver problem àbí ó ní prostate enlargement ló fà á tí ò fi lè ṣe dáadáa tọ́ọ̀ tí yọ orúkọ ẹ̀ méjèèjì a máa fún tọ̀ ní organic organ tó bá lò yẹn tán àwa fún ní òpómúléró pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run yóò dúpẹ́ fún wa yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run bá àwọn ògbà tó wá ní òun náà ní abioticin tí èèyàn bá ní àìsàn STDs àbó ní STI àbí pé ó ń tọ ẹ̀jẹ̀ ni ó ń tọ oyún ni nǹkan ọmọkùnrin ó ń gun nínú àbí ó wá ń jó àbí ó ń tọ ẹ̀jẹ̀ ni kó lo abioticin abioticin yìí ó dáa púpọ̀ ni eléyìí antibiotic àwọn bàbá wa ni èyí tá a ṣe pẹ̀lú àwọn egbò tó yẹ pé ó máa ń pa àìsàn ara abioticin lélẹ́yìí yóò pa oró ẹ̀ yóò wà òkè dáadáa tí a máa ní herpes tó yẹ pé inú nǹkan ọmọkùnrin yẹn ó wá ti ní ojú káàkiri ní gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ ó ti ní hò débi tó bá bẹ̀rẹ̀ sí tọ̀ báyìí ìtọ̀ á máa jáde lẹ́gbẹ̀ẹ́ okó ẹ̀ á tún máa jáde ń gbòmí herpes ni eléyìí ó dára fún pẹ̀lú gbọ́dọ̀ tó yẹ má lè lò á lò dáadáa fún bí oṣù mẹ́ta pẹ̀lú gbọ́dọ̀ yóò wà òkè dáadáa a ní ìpè ń ṣiṣẹ́ fún hepatitis B ògùn tó ti polówó ara ẹ̀ ni a ní àwọn living witnesses fún ìsọ̀rọ̀ lórí ẹ̀ testimonies oríṣiríṣi ló ti wà tó wá orí YouTube wa ẹ̀rọ àwọn tó comment lórí organic organ àwọn tó fẹ́ wọlé ìwé tọ́ni wọn lè wọ school lamẹ́ríkà wípé wọ́n ní hepatitis organic organ ni wọ́n lò tí ẹ bá lò ó kó padà lọ ṣe test yóò wà òkè dáadáa ni kí ẹ tó lò kó mú test ẹ wá tó bá bẹ̀rẹ̀ sí lò kó máa lọ ṣe test ẹ rí i pé viral load yẹn yóò máa reduce díẹ̀ nígbà tó máa lò fún ọdún oṣù mẹ́rin sóṣù márùn pẹ̀lú ìgbà kò ní gbòòrò ẹ̀ mọ́ oògùn tó dára lójú ni tí ó dẹ̀ ti ń ròyìn ara ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àtúwá ní pillar powder ẹ rí i pọ́kùnrin mi á ní nǹkan ọmọkùnrin ó bẹ̀rẹ̀ sí ní súnkì ẹlòmíì á ní nǹkan ọmọkùnrin ó bẹ̀rẹ̀ sí ní ó le bí rọ́bà ẹlòmíì á ní nǹkan ọmọkùnrin ó ń ṣe wẹ̀sì ebi àti nítorí àtẹ̀sùn fúnkùnrin báyìí kóhun tó ṣẹ́jú kan òun ti release òun lè ṣe ni wọ́n á fún ní pillar akọ oògùn ni tó bá lò pẹ̀lú ògùn lọ́dọ̀ yóò dúpẹ́ fọlọ́ àwọn oògùn tọ́dọ̀ wa ó pọ̀ lóríṣiríṣi tá a ti gba òǹtẹ̀ ìjọba sí tó yẹ sí ní NAFDAC kò ní ìdàrúyé mọ́ ẹ bèrè àwọn tó ti ń lò ó ní pé oògùn ló máa ń polówó rẹ̀ bọ́tẹ́ bá ní ìbéèrè tàbí ìmọ̀ràn ẹ pè nọ́mbà yìí 08028121088 tàbí 07031002744 iléeṣẹ́ Holy Peace Herbal Research Center a wà nílùú Abẹ́òkúta ní nọ́mbà 4 Bàbá Aládò close Ọpẹ́ Olúwa Ìtaọ̀ṣì nílùú Abẹ́òkúta bẹ́ẹ̀ kí n lè fẹ́lẹ́ kún fún àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ wa ẹ tó bá fẹ́ kọ́ nípa ewé àti egbò àti ní affiliation pẹ̀lú Triumph Biblical University àti school wọn tó yẹ School of Health tó wà ní Nàìjíríà ní Taraba State láti wá kọ́ nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center ewé àti egbò herbalism ẹ wá kọ́ tó bá lè kọ́ lọ́dọ̀ tiwa ẹ gba certificate ẹ máa ṣe online program pẹ̀lú school yẹn Triumph Biblical University yẹn ẹ máa ṣe online program pẹ̀lú wọn ẹ máa ṣe practical nílé iṣẹ́ wa pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá ẹ máa dúpẹ́. ẹ ti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ yẹn University tó wà ní Amẹ́ríkà bẹ́ẹ̀ ni ó dẹ̀ ní school ní Taraba State náà wọ́n ní School of Health wọ́n ní School of Health ní Taraba State so ẹ tó fẹ́ ṣe certificate level ó lè ṣe ní online. àjẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ wọn ọ̀dọ́ yín náà ti máa wá ṣe IT. bẹ́ẹ̀ ni bóyá ṣe ń sìn nìyẹn so pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá
a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn ewé àti egbò nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center tí èmi bàbá aládò ògùn tó ń polówó ara ẹni nílẹ̀ yìí àti lókè òkun. Ìwọ tó bá ní ìbéèrè àbí ìmọ̀ràn nọ́mbà tí a sọ yẹn náà ní kẹ́ pè àbọ̀ àwọn nọ́mbà tó lọ lórí screen kẹ́ pè wá á fún yín ní ọ̀nà àbáyọ àti ìmọ̀ràn a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o. ṣèbí wọn náà ti rí àwọn àǹfààní tí ń bẹ ń bi àwọn chánẹ́ẹ̀lì bàbá aládò ìwọ náà máa subscribe sí fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ rẹ fi ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí rẹ káwọn náà subscribe kó bá lè máa kẹ́kọ̀ọ́ tewétegbò látọ̀dọ̀ bàbá aládò ewé ń bẹ ògùn wà.